ó lọ sọ pé redeem nìkan ló máa ṣe kí lórúkọ ẹ̀ lòun mọ̀ mo bá máa fi bẹ̀ hàn mo fẹ́ fi ibì kan hàn yín sí níbi ẹ wo ìwọ tó bá jọ ọmọ redeem wá gbọ́rọ̀ wá rí pé ẹrú ni ẹ́ bàbá yìí ti mú gbogbo yín ní ẹrú ó ti mú ẹ wo he is one of the trillionaire pastor in the entire world ó ti fi gbogbo ọ̀nà méèkì owó ó ti sọ gbogbo àwọn ọmọ ọ̀dọ́ ẹ̀ gbogbo wọn kódó kan ló fi ń darí àwọn ọmọ ẹ̀ mo ń bọ̀ ẹni sùúrù mo ń bọ̀ bóyá ìkànnì eléyìí ń sìn mo ń bọ̀ náà jẹ́ kí n play eléyìí wò nù. ìgbà tó fọ́ọ̀mù ọlọ́run ajẹ́ ẹ má wọ̀dọ̀ ọlọ́run máa fi àwọn àṣírí kan tẹ́ ẹ mọ̀ nípa máa yìí mo ń bọ̀ náà láti fi mo fẹ́ fi kankan hàn yín nípa Adébóyè bóyá jẹ́ court mo fẹ́ fi hàn yín ṣé kò lọ United Nations ṣé kò lọ sí United Nations tó sọ pé òun ti mo ń bọ̀ náà mo fẹ́ fi ibì kan hàn yín ẹ jẹ́ kó play ó sì ń play díẹ̀díẹ̀ lọ tó lọ sí United Nations tó lóun join one order àwọn ọ̀nà ń pè ní one order àwọn tó yẹ pé wọ́n fẹ́ kí ẹ̀sìn combination of Muslim, Christian and all everybody in the whole world combination order bóyá fẹ́ ó fẹ́ kí òun kó jẹ́ kó òun nìkan òun Adébóyè nìkan kò ní dá fún ọ tó fi bẹ́ẹ̀dì sórí kí ni òun ní sóríire ilé ayé ẹ̀ máa bàjẹ́ ni mo ń bọ̀ mo fẹ́ fi ẹ wo mo yín bọ̀ lórí eléyìí mo ṣe ń bá jẹ́ kí n fi eléyìí lẹ́nu ó pọ̀ ń bí báyìí ẹ rí ibi tí Adébóyè ẹ máa gbọ́ mi ẹ rí ibi tí Adébóyè ti lọ gbàgbá ọ̀pá agbára mo ń bọ̀ o ẹ má bínú ó ń fọ́dọ̀ kiri ni o máa fi hàn yín sí ibi tí Adébóyè tó ti lo ọ̀pá tó fún kó máa fi darí àwọn èèyàn. mo ń bọ̀ o mo fẹ́ fi àwọn ọmọ Adébóyè mo fẹ́ kẹ́ come up kẹ́ wá wo nǹkan tó ga ń fojú yín rí tàbá ń sòótọ́ fún yín ẹni tó ń sòótọ́ yẹn òun ni ọ̀tá yín and I'm ready to fight you. mo ń bọ̀ ẹ má bínú o torí àwọn ọmọ tí à ń sọ nípa Adébóyè tó ń sọ nípa ọ̀gá wọn tí wọn ò mọ tí wọ́n ń wí tí wọn ò mọ̀ mo ń bọ̀ o. ẹ wo ṣe rí ọ̀pá tí Adébóyè gbé sókè ṣe ti rí ọ̀pá tó gbé sókè bẹ́ẹ̀ ọ̀pá májíìkì tó gbé sókè ọ̀pá májíìkì tí Adébóyè gbé sókè nìyẹn òun ló fi ń darí àwọn ọmọ redeem gbogbo wọn tẹ nínú ilé pátá náà máa fún lẹ́nu ọjọ́ mẹ́ta yìí olóhùn fẹ́ dá chọ́ọ̀chì kalẹ̀ pé kóníkàlùkù wá san 1 billion níbi tí yà ti ń jà àwọn Nàìjíríà àwọn olórí bùkọ́ kókú jáde ní ọjọ́ náà wọ́n kó 1 billion fún mo ń bá o. ṣe ń gbọ́ ẹnìkan ló tún sọ nípa Adébóyè yẹn o mo ń bọ̀ ẹ má bínú o. ó sọ rẹ̀ di Ọlọ́run ó sọ rẹ̀ di Ọlọ́run Adébóyè sọ rẹ̀ di Ọlọ́run mo ń bọ̀ o mi tí ì rí kíní ẹ̀ tẹ́ bá lè ẹ̀fà tó bá ń gbèbú ẹ lẹ̀ èpè ló máa jà wọ́n torí irú bàbá wọn Bíbélì sọ pé irú wọn dàbí wọn irú bàbá wọn. Adébóyè tó ń sọ pé kọ́ má máa lo kándù tó ń bú èébú. Ń bọ̀ ẹ má bínú o.
ẹ wo bí tí Adégbóyè ti lọ join one order rí ṣe ti rí ibi tó lọ join one order lélẹ̀ ṣe ti rí ó wà lórí social network ṣe ti rí bẹ́ẹ̀ ibi tó ti lọ join ni one religion order òun lélẹ̀ ṣe ti rí òun àtìyàwó ẹ ti rí bẹ́ẹ̀ òun àtìyàwó ẹ̀ ní ibi tó ti lọ join one order fún gbogbo èyí tí ẹ̀ ń tẹ̀lé Adébóyè tó ń parọ́ jọ fún ipẹ́ má lọ sí White Garment Church tó ń sọ oríṣiríṣi fún ni ṣe ti rí òun ó fẹ́ control the entire world kò lè ó fẹ́ control ẹ̀ ní Ọlọ́run ò lè fún ṣe ó fẹ́ control the entire world Ọlọ́run ò lè fún ṣe because that's his own mission ó succeed ó ti lo ọ̀pá ẹ̀ láti fi correct kí lórúkọ ẹ̀ ó ti lo ọ̀pá ẹ̀ mọ̀ mọ́ ẹ má bínú o láti fi mú àwọn ọmọ ẹ̀ lẹ́yìn gbogbo àwọn ọmọ èyí tó máa fi sọ wípé my father says somebody is in that crowd èyí tó máa fi sọ pé my father says somebody is in that crowd somebody is there somebody is kinní kan gbogbo kinní yẹn agbára tó lọ gbà nínú odò agbára tó lọ gbà tí Adébóyè lọ gbà nínú kí lórúkọ ẹ̀ agbára tó lọ gbà nínú odò agbára tó lọ gbà nínú tó lọ gbà ọ̀pá àṣẹ k'Adébóyè wá sọ fún wa tí kò bá gba ọ̀pá àṣẹ ó wà ń bí báyìí mo lè fi hàn yín màá tún fi hàn yín sí tágbóyè ò bá lọ gbà ọ̀pá láti máa fi darí gbogbo èèyàn kó sọ. sẹ́rí ti David Ìbíyẹmí yẹn dọ̀la ẹyọ kọ̀ọ̀kan máa ń gbogbo wọn wá lẹ́yọ kọ̀ọ̀kan ṣòye sí ẹranko olólùwọ̀n pípọ̀ ẹ̀wẹ̀ mímọ́ Ọlájúwọ̀n ṣé mi lọ́lọ́run òkè mo kò ń ṣe mi ló ń bá wí tó bá pè mí ló ń bá wí ni ìbá gégùn fún òun àti bàbá ẹ̀ tó sọ wọ́n di ẹrú Adébóyè tó sọ gbogbo àwọn ọmọ rìdíìmù di ẹrú gbogbo wọn ibi tí wọ́n dé ibi tí wọ́n gọ̀dé ibi tí gbogbo àwọn ọmọ rìdíìmù gọ̀dé tí gbogbo wọn gọ̀dé gbogbo owó tẹ ní látòkè délẹ̀ Adébóyè family ló ní gbogbo nǹkan tẹ ẹ lọ́wọ́ ibi tó pè ní ẹ̀kọ́ta wọn ọmọ ẹ̀lẹ́kẹ̀ gbogbo wọn pátápátá gbogbo wọn ló ń jẹ oúnjẹ kínní ní last 2 years kan ní ọmọ ẹgbẹ́ èèyàn kan létí ló bá pásítọ̀ létí tí wọ́n bí ìyá pásítọ̀ kan lè kó sọ̀rọ̀ tí ọmọ ẹgbẹ́ ọgbà pásítọ̀ kan létí 2 years ago ṣọ́ bí ẹni pásítọ̀ kó sọ̀rọ̀ wọn ò lè sọ̀rọ̀ bàbá ló ń sọ̀rọ̀ the emperor Enoch Adeboye emperor ni is an emperor you get it so indeed prove it what God does he belongs to he belongs to if you don't know if you're asking me I'll show you my evidence nsìn tó bá bẹ̀ pé what God did he belongs to tẹ́tí ẹ̀ kò gbọ́ torí ọ̀dẹ̀ ní ẹrú ni gbogbo yín gbogbo ẹ̀ tẹ́tẹ́ lè redeem láti òkèdélẹ̀ ẹrú ni yín Adébóyè ń fi yín mẹ́kọ̀ọ́wọ́ ni nígbà tí Jésù ó dẹ̀ jẹ́ ká wò báyìí nígbà tí Jésù wà láyé ṣé Jésù hu gbogbo wà tó ń hù yìí ṣé Jésù hu gbogbo wà tó ń hù yìí nígbà tó wà láyé ṣé Jésù ní ìjọ ó yẹ dá mi lóhùn ibi tó rí gbogbo ń ti kú nìyẹn ibi tó rí ń ti kú nìyẹn ṣé Jésù níjọ àwa lọmọ lẹ́yìn Jésù right èèyàn ó fi make owó gbogbo ọdún ẹgbẹ́ yẹn ó sọ bí mo ṣe ń sọ́ọ̀sì àwọn ọ̀dẹ̀ òkùnkùn ní gbọ́ àwọn arìndì ò ní gbà but àwọn tó lóye wọn á gbọ́ nǹkan tí mò ń sọ àwọn tó lóye wọn á gbọ́ nǹkan tí mò ń sọ Adébóyè máa ń lo àwọn àìdíà kan fún gbogbo àwọn èèyàn bíi 419 ló ṣe ń operate is a scammer bíi 419 Adébóyè ṣe ń operate bíi 419 ló ṣe ń operate is a complete scammer in a way tó jẹ́ pé when you look at it tó bá jẹ́ tó bá ní òye kò lè yé tó bá lóye kọlẹ̀ kò lè yé ìjẹ́ ọmọ kíní kan nípa redeem mo dúpẹ́ kọ ẹja ẹ̀sìn kọ̀ọ̀kan tẹ́ ẹ̀ mọ̀ ẹ̀yin ọmọ tẹ́ ṣì ń dá tẹ́ ń dá owó tó yẹ kẹ́ máa fi jẹun tẹ́ ń dá owó tó yẹ kẹ́ máa fi jẹun tẹ́ ń dá fún owó tó yẹ kẹ́ fi tọ́jú life yín owó tó yẹ kẹ́ fi tọ́jú family yín tẹ́ ń dá fún redeem jẹ́ kí n sọ àwọn àṣírí kan fún yín ìjọ mọ̀ pé redeem fúnra rẹ̀ ní báǹkì ra wọn every Sunday owó tó bá gbà nínú branches pátápátá ó gbọ́dọ̀ dé tó bá dé headquarter ó gbọ́dọ̀ dé bank wọ́n máa ń torí redeem sí báǹkì sílẹ̀ ẹ gbà mí gbọ́ ẹ lọ bèè lọ́wọ́ àwọn tó bá jẹ́ ọ̀gá wọn gbogbo ló ń wá sọ́dọ̀ mi mo ní wọn rẹpẹtẹ lọ́dọ̀ mi mo ní wọn rẹpẹtẹ tó jẹ́ province officer tó jẹ́ province officer mo ń gbọ́ oríṣiríṣi lẹ́nu wọn mo ń gbọ́ oríṣiríṣi lẹ́nu wọn so bí mo ṣe sọ sí akani why you are busy Adébóyè
Adeboye, is Adeboye God? Is a nuisance. Kò ṣe òjíṣẹ́ Ọlọ́run. Adeboye gbogbo ẹni mo fi sọ. Òjíṣẹ́ Èṣù ni is a Satan in disguise. Adeboye is a Satan in disguise. He's not a man of God. He's not a man of God. He tells lies. Me, I'm telling you. Adeboye is not a man of God. He's a man of Satan. He's a man of Satan. He's a man of Satan. So for anybody that tell Adeboye is a man of God, you are a mumu. Let me use that word. You are a mumu. Is you are a mumu? You are a mumu. Ìwọ tó bá ń gba Adeboye gbọ́, tó ń gba wọn gbọ́, kò ṣe bí bàbá Akíndayọ̀ mi ṣe gbéjọ kalẹ̀ ni wọ́n wà lẹ́ni. Yeah, I'm a progress bá wọnú ìjọ, but eléyìí ti yàtọ̀. Tí Adeboye bá jẹ́ òjíṣẹ́ Ọlọ́run, ṣé kó máa bú White Garment Church. White Garment Church tí bàbá tiẹ̀ tó gbéṣẹ́ lé ẹ lọ́wọ́ tó ti kúrò, ìwọ ń bú wá bẹ̀. Ó ní kó máa lè ní Adeboye. Olórí kórí ni ẹ́. Ìwọ àtàwọn ọmọ ẹ ní jẹ́ èèyàn lágbára Ọlọ́run. Gbogbo tẹ́ fi orí olórí tẹ́ gba owó tẹ́ sọ ní ìdàkudà. Ọlọ́run máa bínú sí kẹ́yìn. Àṣẹ Ọlọ́run ni. Àṣẹ Elédùmarè ni. It's a court. It's a court. For you, láti attack White Garment Church, you are a useless fellow. Oh, ṣe èèyàn Ọlọ́run. Mi ìgbọ́ bí tí Jésù tó ti condemn ẹnìkan rí. I've never heard of it. And moreover, who are you? Ta ni ẹ́? Ta ni rán ẹ́? Ta ni ẹ́ láti attack? Ta ni ẹ́ láti attack White Garment Church? Ta ni ẹ́ láti attack White Garment Church? Ta ni wọ́? Ta ni rán ẹ́? Ta ni ẹ́ láti attack Celestial? Ta ni ẹ́ láti attack Cherubim and Seraphim? Ta ni wọ́? Ìwọ tó yẹ pé ìwọ ògbólógbò. Ìwọ ògbólógbò tó yẹ pé ó wà ní ẹgbẹ́ Illuminati. Ó wà ní ẹgbẹ́ Illuminati. Tó bá sínú ẹgbẹ́ Illuminati, ìkànnì mo tẹ́ndà yìí. Kí ló máa tó ń gbọ́ pàtó ní káwọn èèyàn máa gbàdúrà sí o ní kó gbàdúrà lórúkọ Ọlọ́run mọ́. Oní kó máa gbàdúrà lórúkọ what is his name? Kó máa gbàdúrà lórúkọ ọ̀pá tó gbé dání. Oní ọ̀pá yóò mú jáde. Ẹ̀kọ́ tó mọ̀ pa jáde ni. Àwọn àṣírí ẹ ló ń tú. Àwọn àṣírí ẹ Adeboye, àwọn àṣírí ẹ ló ń tú. Àwọn àṣírí ẹ ló ń tú. Because until if you are truly a man of God, you won't look down on another set of religion. That is my belief. Ọjọ́ ni Kérúbù ṣẹlẹ̀, ọjọ́ ni Kérúbù àti ṣẹlẹ̀, ọjọ́ no bu White Garment, ọjọ́ no bu Redeem, ọjọ́ no bu Pentecostal. Whereas tó bá sọ pé n tó stage manage, ipe yan kan stage manage láyé yìí, ẹ̀yin yìí ni. Ẹ̀yin ilẹ̀ stage manage. Ẹ̀yin ilẹ̀ oríṣiríṣi Ọ̀káfọ̀. Mo ń bọ̀ wá fún wọn náà, Ọ̀káfọ̀. Mo gbọ́dọ̀ tí wọn náà sọ lórí social network. Ọ̀káfọ̀ mo gbọ́, mo sì ń bọ̀ wá fún ẹ. Bàbá yìí mo kàn fẹ́ face lẹ́ni. Bàbá yìí mo á face. Oyedepo, mo gbọ́dọ̀ tí wọn náà sọ. Mo ń bọ̀ wá bá wọn náà. Kí tún lórúkọ ẹ̀? David, Ibiyemi, mo ń bọ̀ wá fún gbogbo yín. Màá tú àṣírí lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ẹ̀yin onírọ́, ẹ̀yin olè, àṣírí yín tú. Lẹ́yìn ìgbà tẹ́ sọ pé Tinubu ò ní di president. Lẹ́yìn ìgbà tẹ́ sọ tí gbogbo yín plan against Tinubu. Ọlọ́run gbé Tinubu, Ọlọ́run sọ dẹ Ọlọ́run sọ Tinubu ó jẹ́ kó di president Nàìjíríà. Pẹ̀lú gbogbo àjò, pẹ̀lú gbogbo ètò tí gbogbo yín ṣe lé lórí, pẹ̀lú gbogbo agbára tẹ́ tàn lẹ́ni ẹlẹ́ni lórí, tí kò ṣẹ̀yìn kò ròyìn, kò ní kẹ́ máa mí, ó lóun fẹ́ di president Nàìjíríà, ẹ̀rẹ̀ gbógun ti máa yẹn. Ìgbà tí yẹn lọ tán, orí White Garment lẹ́ni fẹ́ sọ̀ lé lórí. A máa bá yín nà tán, a máa expose ibi your exposure. Gbogbo àwọn ẹranko ẹ̀yin ọmọ Redeem, tẹ́ ń dá owó fún Redeem, Adeboye lẹ́ ń dá owó sí. Bí mo lè ṣe sọ yìí, tí oníkálukú yóò bá lọ gbàdúrà, tí oníkálukú yóò bá lọ gbàdúrà dáadáa, ẹ lè kó ònú ìdè Redeem, ẹ lè kó ònú ìdè Adeboye, ẹ lè kó ònú ìdí ẹ tí ẹ bá gbàdúrà, tẹ́ ẹ bá jókòó àdúrà gan, kí ẹ gbàdúrà nu lé yí pé Olúwa ṣàánú mi, yọ mí kó ònú ẹkọ, torí oko ẹrú ni Adeboye fi gbogbo yín sí. Ọ̀pá tó gbé jáde ń jọ yẹn, ọ̀pá tó gbé jáde, mo ń bọ̀ bóyá mo tún lè rí ọ̀pá yẹn, ọ̀pá tó gbé jáde yẹn, mo ń bọ̀ ọ̀pá tó ẹ wò ṣẹ́rí, mo ń bọ̀ ẹ má bínú o, ẹ wò ṣẹ́rí, mo ń bọ̀ ẹ jẹ́ kí n fi sáré hàn yín, kẹ́tù rí ọ̀pá tó gbé jáde. Eléyìí ìgbà tó lọ gba agbára lélẹ́yìí, ìgbà tó lọ gba agbára ní United pẹ̀lú àwọn white district nìyẹn. Ọ̀pá tó gbé jáde mo máa fi hàn yín.
So you see, ó dẹ̀ jẹ́ kẹ́ mọ̀ pé kíní kan Adébóyè ó gbọ́pa ọ̀pá ó dẹ̀ kíní túmọ̀ ọ̀pá yẹn ó yá ẹni kó sọ̀rọ̀ kíní túmọ̀ ọ̀pá yẹn ṣèbó lòun my daddy say ni kí ló dé tá Adébóyè ò ṣe lè gbé ọ̀pá yẹn jáde why is he bring why tí ò lè gbé ọ̀pá yẹn jáde kó sọ ẹni tí ó máa di president Nigeria why Adébóyè ò lè jáde kó sọ pé lágbájá ló máa di president why is he saying ẹ̀wọ̀n ọ̀mẹ́ tó máa di president Nigeria Olúwa ò tí ì sọ fún which means Ọlọ́run ti kó lọ́dọ̀ Adébóyè kò sí Ọlọ́run kankan mọ́ lọ́dọ̀ Adébóyè fake ni wọ́n ti make owó lára yín wọ́n ti fowó tẹ ní wọ́n ti fi jàrósà wọ́n ti fowó tẹ ní wọ́n ti fi ra jẹ́ẹ̀tì wọ́n ti fowó tẹ ní wọ́n ti fi ra agbára wọ́n ti fi ra agbára wọ́n ti fi agbára so ìwọ tó bá jọ ọmọ redeem òun láti kó òun church yẹn it's for your own good it's for your own good mọ́sán so ti yẹ sí ó yẹ kẹwò o ò lè débẹ̀ kó má náwó wàá máa náwó ni program upon program ni gbogbo owó tó yẹ kó fi jẹun nínú ilé gbogbo òní tó yẹ kó rìn nínú ilé o ò lè rìn nítorí wọ́n ti dì ẹ́ mọ́lẹ̀ wọ́n ti mú ọpọlọ ẹ nísìnyí wọn ọ̀rẹ́ ní bájà mọ́ o wọ́n ga mẹ́rin wọ́n fẹ́ bẹ̀ sí bájà gbogbo kéèsì wọn bọ̀ tó bá tún lọ́rọ̀ máa bẹ̀ lórí iyẹ̀ eléyìí what is Adeboye's problem with white garment then you better go and ask him his problem with white garment go and ask him you better go and ask him tí kò bá tó bá sọ ọ̀dọ́dọ́ tiwa àwa náà ò ní sọ ọ̀dọ́dọ́ tiẹ̀ go and ask him pé kí ló sọ nípa white garment church when you keep on disgracing white garment we will fight back and we will expose him more every day I will keep on exposing him until he stop it ta ló ní fear God lẹ́yìn akíní iṣẹ́ kò ṣe ọmọ abẹ́rẹ́ tó ní fear God o fear who Adébóyè kò ní dá fún kò ní yí Adébóyè kébi bẹ̀rù Adébóyè who is he ọjọ́ kíjọ kí mo ti sọ fún gbogbo wọn kọ́ lọ di èmi lórúkọ mi Ọlọ́run fẹ́ mi èjìdé kọ́ lọ pé wọ́n lọ di ogun kọ́ lọ sínú court member wọn kọ́ lọ máa gbàdúrà lé lórí I said let me be sincere with you wọ́n á kú lẹ́yọ kọ̀ọ̀kan mi ò fi lẹ́nu wọ́n á kú lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n á kú ní ẹyọ kọ̀ọ̀kan ẹnìkan bẹ̀rẹ̀ lọ́mi pé kí ni Adébóyè fi ṣe mí kí ni Adébóyè ṣe fún mi tó kí ló fi ṣe mí tó sọ nípa white garment church why can't he mind his own business ìwọ ní ọ̀dọ̀ tí ẹ kún yìí ẹ̀yin lẹ corrupt jù ẹ̀yin tẹ́ wà national ẹ̀yin tẹ́ jẹ́ pentecostal àti ní pentecostal tó ti sí odindi èèyàn sínú church we see it all the evidence I will bring it maybe when I want to start the program tomorrow mama bí pẹ̀lú side lobby kan ni I will bring it for the entire world to see who Adeboye is àtàwọn ọmọlẹ́yìn Adébóyè gbogbo bí gbogbo ṣe ń rí ọmọ èèyàn mọ́nú chọ́ọ̀chì máa gbé gbogbo ẹ̀ wà lọ́wọ́ mi bí máa gbé bí pé mo fẹ́ lọ bí kan ló jẹ́ kí n dáyé máa fi fọkànbalẹ̀ máa fi gbogbo àwọn tó ń pera Pentecostal gbogbo bó ṣe ń rí èèyàn mọ́nú inú blọ́ọ̀kù gbogbo bó ṣe ń ṣe torí àwọn nìyẹn máa fi gbogbo ẹ̀ wọn. So anybody who is saying Adeboye will do what lórí kí kó bá mi kó challenge ọ̀rọ̀ mi kó challenge ọ̀rọ̀ tí n bá pa á mọ́ ta ló sọ bẹ́ẹ̀ ó ní Adeboye didn't attack white garment church irọ́ jẹ́ kí n fi jẹ́ wá fi wọ́n ọ̀dẹ̀ mo ní Adeboye attack white garment níjọ́ Sunday ó ní èmi ní evidence mi lọ́wọ́ ó fi pé mo kàn déédéé sọ̀rọ̀ ni mo ní evidence mi lọ́wọ́ ó ní Adeboye pé kò nǹkan tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ mo sọ pé ẹ má pè mí for now please don't call me now please ó ní Adeboye ò sọ̀rọ̀ àbí jẹ́ kí n fún ẹ dẹnu rẹ̀ now kakini ka content yìí mo fẹ́ kó ka kó gbọ́ nǹkan tá Adeboye sọ ìwọ tó ní Adeboye ò sọ̀rọ̀ ó yá kà jẹ́ kí n kà fún ẹ white garment churches controversy prophet kó gbọ́ nǹkan tó sọ kó gbọ́ nǹkan tí Adeboye sọ jẹ́ kí n fi tẹ́ tún fi hàn kó lè rí wo ohun rẹ̀ sọ ti rí ṣùgbọ́n nǹkan tó sọ bẹ́ẹ̀ ìwọ tó ládébóyè ò sọ̀rọ̀ ẹ̀yin tí ẹ̀ dẹ́ nǹkan kan mọ̀ àbádébóyè kọ́ nìyẹn ó ní jẹ́ kí n kà fún ó ní Pastor Adeboye warns against white garment churches selling candles all Christians to stay strong. What did he mean by saying that? Who is he? Tala Adeboye. Oh, torí pé lọ́wọ́lọ́wọ́ ó ní influence àbí ó ní influence torí pé Adeboye lọ́wọ́lọ́wọ́ ó ní influence àbí wọn ò lè sọ̀rọ̀ sí
That cultist called himself Pastor Adeboye. Is he a pastor? He's not a pastor. Onirani Leni is a thief. Onirani 419 is scammer. Adeboye is a scammer. For you attacking white garment church. Toba be se wasu ewo ni ko ma attack wa. And oni koko ló ṣe kíní yẹn. There are many. Charity David bi oyeye mo sì fi yẹn lẹ́sẹ̀gbẹ́ kan náà. Mo ń bọ̀ wá bá yẹn. Bàbá tó bí bàbá ẹ̀ mo ń sọ sínsìn. Adeboye, sorry, Oyedepo ló kọ́ oníṣẹ́. Mo sì ń bọ̀ lórí David bi oye. Màá sọ àwọn àṣírí kan. Ó ti gbàgbé pé kéèsì Ìyábọ̀ Òjó sì wà ńlẹ̀. Kéèsì Ìyábọ̀ Òjó lórí òun àti Ìyábọ̀ Òjó ó sì wà ńbẹ̀. Kéèsì Kẹ́mi tí wọ́n lọ fi sọ ọmọ ọlọ́mọ mọ́lé. Ìyọ́ ní ìyá tí ó ṣẹ̀ wọ́n nítorí pé ìyẹn expose wọn. Kẹ́mi talks ọmọ Olúlọ́yọ̀ kéèsì ẹ̀ mo sì ń bọ̀ lórí yẹn. Bàbá wọn ni mo máa kọ́ fẹ́ bá sọ̀ sí i. Ó ní do you have video àbọ̀dẹ̀ lélẹ́yìí? Mo ní video lọ́wọ́ náà. Video wà. He has his own video. Eléyìí right up eléyìí. You see, ṣé àwọn tó tẹ̀ ń sọ ìṣẹ́ pé àwọn kan wọn daft ni. Ṣé pé daft ni? Èyí ni Adébóyè ti sọ nípa white garment church ni. Ṣé Adébóyè ò bú bàbá Ọ̀ṣọ́fà? Ṣé Adébóyè ò bú bàbá Ọ̀ṣọ́fà? Mo ń bèèrè lọ́wọ́ yín ni ṣé Adébóyè ò bú bàbá Ọ̀ṣọ́fà? Ṣé Adébóyè ò bú bàbá Ọ̀ṣọ́fà? Ṣé kò sọ̀rọ̀ bàbá Ọ̀ṣọ́fà níwájú ọ̀tá? Not to talk of ìtòtúnṣe sọ yìí. So Adeboye ṣe ń sọ̀rọ̀ white garment church ni. He has been saying it for a long time. And this is a cultist. He's a cultist. He's not a man of God. And gbogbo àwọn ọmọ tó wà ní abẹ́ redeem pátápátá láti òkè wálẹ̀. Gbogbo àwọn ọmọ tó wà ní abẹ́ redeem láti òkè wálẹ̀ pátá. Gbogbo wọn pátápátá ẹrú Adeboye ni wọ́n. Kò ń ṣe ẹrú ACCG. Ẹ gbọ́ mi. Gbogbo àwọn ọmọ yẹn. Awolola Adeyemi, yes, I'm white garment church. I'm lighting white candle. If you want to know, I'm not faking it. I've replied you. Look, I use white candle to pray. That is what I believe in. It's not for Adeboye to tell me I am wrong. It's not for him to tell me that. Ìjẹ́gbọ́ pé ọ̀nà fẹ́ bèèrè lọ́wọ́ yìí. Ìjẹ́gbọ́ pé Methodist Church, Anglican Church, ìjẹ́gbọ́rọ̀ burúkú lẹ́nu wọn sí ọ̀rọ̀ white garment. This so-called Pentecostalism, Pentecostal, Adeboye àtàwọn inú ẹ̀ wọ́n máa ń bu white garment. Ìjẹ́gbọ́rí, ẹgbọ́ pé Methodist Church, ó bu Pentecostal, the Apostolic Church, ṣẹgbọ́ pé ó bu ṣẹgbọ́ Apostolic Church, ṣẹgbọ́ pé ó bí aládùúrà Pentecostal, ṣẹgbọ́, ẹgbọ́rí, ṣé ẹgbọ́ mo bèèrè lọ́wọ́ yín, ṣé ẹgbọ́rí, ṣé ẹgbọ́rí mo bèèrè lọ́wọ́ yín. Ṣé gbọ́ pé Anglican church bú white garment church rí? Adeboye àtàwọn family ẹ̀ ni because àwọn ọ̀gá ta ló sọ pé you are master ó ṣe gan bàbá Adeboye ló ń bú bàbá Adeboye ló ń bú tó yẹ pé mi ló ń bú ni o bàbá Adeboye ló ń bá wí bó ti mọ owó bóyá máa jáde ogun máa fẹ́ sọ̀rọ̀ look because you people are moron. This man called Adeboye ó ti fi gbogbo yín pápátá ó ti fi sínú akoto kan mọ tẹ́ ń ṣe mọ́ tó bá tún pè é sí gbogbo máa tún lọ sọ́dọ̀ ẹ̀ ibi tẹ́jọ́ kò sí náà ló ti demand fún 1 billion naira àwọn bíi mẹ́wàá ló jáde olóòfẹ́ kó Adébóyè ibi tẹ́yìn gọ̀dẹ̀ ìtẹ́ daft èyí tó kàwé nu igorí ẹ̀ ò pé gbogbo ẹ̀ tẹ́ ń tẹ́lẹ̀ Adébóyè olóhùn fẹ́ dá technology lẹ̀ kò lóhùn fẹ́ dá àwọn nǹkan tí àwọn èèyàn lè fi ní ọgbọ́n tí wọ́n lè máa fi rí oúnjẹ jẹ kò lóhùn fẹ́ dálẹ̀ olóhùn tó fẹ́ kọ́ church 3 kilometre gbogbo yín ti dáwó fún ẹni papa is talking papa is this papa is that ẹ̀rí pé ẹgọ̀ ibi tí ayé ti lajú dé yìí ibi tí ìmọ̀ ti wá sí ẹ ṣì ń sí ẹnìkan bí ẹrú ẹ ṣì ń tẹ̀lé ẹnìkan bí ẹrú ẹ ń gbé èèyàn kan bí ẹrú ẹ ṣì ń rìn ní ẹnìkan bí ẹrú ẹ ṣì ń rìn ní ẹnìkan bí ẹrú àwọn ọmọ ẹ wo nǹkan táwọn ọmọ ẹ wò bodyguard lọ́tún bodyguard lósì ìwọ́n sì wọ́n máa fẹ́ sẹ́ni dé ọ̀dọ̀ wọn ni àwọn ọmọ tiẹ̀ bodyguard in everywhere àwọn ọmọ tiẹ̀ sì àwọn ọmọ Adébóyè sì bodyguard ní lẹ́gbẹ̀ẹ́ lọ́tún lọ́sì ibi tí Adébóyè ń gbé bodyguard lọ́tún níwájú lẹ́yìn tí Adébóyè bá fẹ́ travel sí jẹ́ẹ̀tì tó máa lò kò wùn láti máa ra jẹ́ẹ̀tì ní ẹyọkọ tó lò ó ń lò kiri ni ẹrù kọ́tà ọgbẹ̀ ló ń lò ìwọ tó lọ ń dá 10 náírà tọ́lọ́ ń fún ẹ ìwọ tó lọ ń dá 10 náírà òun fẹsẹ̀ rìn ó rí pẹ́rù ni ẹ́ ó yára ẹ̀ ń break ó béèrè question lọ́wọ́ ara ẹ̀
kò ní ẹ jẹ́ kí n ronú o, ẹ jẹ́ kí n tiẹ̀ ronú. Kí n ronú because ó ti kó gbogbo sínú ìdè. Ó ti padà sọ̀rọ̀ ẹ̀ di mini God. Ó ti sọ̀rọ̀ ẹ̀ di Ọlọ́run. Ó ti pè é ní Ọlọ́run. Ó ti sọ̀rọ̀ ẹ̀ di Ọlọ́run. Even ibi tó ní agbára dé, àwọn ìjọba àgbáyé máa ń lọ bá. Ibi tó ń lágbára dé mo sọ yìí, àwọn ìjọba ayé wọ́n máa ń lọ bá. Àwọn ìjọba ayé máa ń lọ bá. Ibi tí Adébóyè lágbára dé. Ṣé rántí pé mo sọ nílẹ̀ kọ́mú ní kọ́ọ̀tì ni? Ìdáhọ́sà tó jọ̀gá tiẹ̀, Ìdáhọ́sà. Ṣé rántí ikú tó padà Dáhọ́sà? Àbí Ìdáhọ́sà ò kì í ṣe mírèkù? Ó yá, ẹ dá mi lóhùn, ẹ tẹ́ bá mọ̀ Ìdáhọ́sà láyé Ìdáhọ́sà. Ṣé Ìdáhọ́sà kì í ṣe mírèkù? Ẹ dá mi lóhùn. Ṣé ẹ̀dẹ́ kò kì í ṣe kò ṣe ìgbà tó máa ń sì ṣe báwọn aláwo ló lọ sí? Gbogbo eléyìí la mọ̀ náà. Gbogbo eléyìí la mọ̀. Ọ̀gá tí ẹni nísìnyí Adébóyè ló ń lead nísìnyí. Tó bá tún yá sí Adébóyè ti sọ successful according to information tá a gbọ́, Oyèdépò ló fẹ́ fi ṣe successful tó bá ti kó láyé. Because click ni wọ́n. Click, they are into court. Ẹ mọ̀ tó fojú TB Joshua rí. Ẹ mọ̀ tó fojú TB Joshua rí. Because TB Joshua come out to stand out. Kò sí orúkọ tí wọ́n bá TB Joshua. Kò sí wọ́n ṣe bá TB Joshua dé. From street to street, from church to church, number TB Joshua. They frustrate this man of God. They frustrate him beyond frustration. Because they have the money. They have everything. Yes, you are right. Redeem is a business center. Àwọn female kówó ni. School tí Adébóyè dálẹ̀, school tó dálẹ̀. Ìwọ tó ń tẹ̀rẹ̀ dìyẹn, o ní fọwọ́ ẹ, wàá fọwọ́ ẹ gbé ọmọ ẹ sí. Ìwọ tó ń tẹ̀rẹ̀ dìyẹn, wàá fọwọ́ ẹ gbé ọmọ ẹ sí. Ìwọ tó ń tẹ̀rẹ̀ dìyẹn, wàá fọwọ́ ẹ, wàá fi gbé ọmọ ẹ sí. Bó ṣe ń tẹ̀ yẹn, bí ọmọ ẹ, o ní fọwọ́ ẹ ṣe nǹkan rẹ mọ́ láyé ẹ. Láṣẹ Èdùmàrè, o ní fọwọ́ ẹ ṣe nǹkan rẹ mọ́ láyé ẹ, ìwọ tó ń tẹ̀rẹ̀ dìyẹn. Ẹ bá mi like program, ẹ bá mi love, ẹ bá mi like ẹ. Ẹ máa bá like ẹ. Èyí tó ń tẹ̀rẹ̀ dìyẹn, ìwọ tó ń tẹ̀rẹ̀ dìyẹn, o ní fọwọ́ ẹ ṣe nǹkan rẹ mọ́ láyé, ní àṣẹ Ọlọ́run, ní àṣẹ Elédùmarè. Ní àṣẹ Ọlọ́run, ò ní fọwọ́ ẹ ṣe nǹkan rẹ mọ́ láyé. O ní fọwọ́ ẹ ṣe nǹkan rẹ mọ́ ní ayé. À ń sọ̀tọ̀ fún yín. Gbogbo ẹ tẹ́ jẹ́ ẹrú Adébóyè, à ń sọ̀tọ̀ fún yín pé ẹ lọ kúrò nú ẹ̀. Gbogbo ẹni tó dè mọ́lẹ̀, ẹ lọ kúrò nú ẹ̀. Business center, yeah, church, yeah, it's a business center. And which Adeboye nìkan ló ń derive from the prophet.